níbikíbi lùgbàkúgbà àyèkáyè àbúpòpúkò kan bá ti bára rẹ mọ́ gbàgbé ọ̀rá rẹ o. Ó máa rán ọ létí lónìí òun là kò rí ọ̀rọ̀ mi tòní ní jẹ́ tọ́jú ọ̀rá rẹ. Kúṣẹ́kúṣẹ́ kọ́lọ́run bá gbélé ọ lọ àyèkáyè kí ọ̀nìyàn bá mú ọ sí bóyá wẹ̀ ṣuṣẹ́ ni ọ̀yùn ìmọ̀ ó móríran yá wọ́n dẹ̀ ṣàṣeyọrí ẹ̀yin sà ọ́ ní mẹ́sìmẹ́wàá mọ́ gbàgbé ọ̀rá rẹ. Tọ́jú ọ̀rá rẹ lùgbàmúrìn, tọ́jú ẹ̀mí rẹ, tọ́jú ikùn rẹ, tọ́jú ọ̀rá kò gbé ká. Òun ni ọ̀rọ̀ kan kí Paul apostoli kọjá kó mú sínú episteli kọ́kọ́ sí ìránṣẹ́ Ọlọ́run Bishop Timothy. Bishop Timothy nínú ìwé Timothy kínní orí 4 ẹsẹ̀ 16 ó ti bá yín sọ̀rọ̀ ó ti gbálùyànjú kó ta ṣiṣẹ́ Ọlọ́run kó ta dúró tiri kó ta mórí tì í kó ta ṣe àṣeyọrí kọ́ni mọ́ gan ìwé rẹ̀ kọ́ni mọ́ yí lọ́kàn padà kọ́ni mọ́ dorí rẹ̀ rú. Ṣùgbọ́n kó tọ́jú ọ̀rá rẹ̀. Wà á rí báyìí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò jẹ́ pé ọ̀ràn ọkùn fojú ṣe nínú ayé líbe nínú iṣẹ́ kan ń ṣe lọ́pọ̀ ọgbà náà gbàgbé ọ̀rá rán. Àgbàgbé wí hàn ti jẹun. Àgbàgbé gan gbàmúrìn wí hàn ráyè gbàdúrà. Àgbàgbé wí hàn ti wẹ̀ àká ṣuṣẹ́ ni àìsí aránṣọ èsì télọ̀ kan dàbí tẹ̀rẹ̀ àìsí olùṣọ́ àgùntàn bíi tẹ̀rẹ̀ àìsí bíríkìlà bíi tẹ̀rẹ̀ kété hàn ló ṣe ọ́ akọ́ṣẹ́mọṣẹ́ títí débi aláṣẹ gan kẹ́ ń ṣàṣì níbi àṣeyẹ níbi àpèjẹ ọ̀pọ̀lọpọ̀ rán àkọ́kọ́ múpò àkọ́kọ́ àmúkò ọlọ́bàárà rán àṣe kété láti tẹ́ráyé lọ́rùn. Olùṣọ́ àgùntàn á gbààwẹ̀ torí ọmọ ọjọ́ á ṣe oríṣiríṣi á gbé kété oríṣiríṣi ìgbésẹ̀ á sẹ́ra rẹ̀ torí kí èèyàn àgùntàn rẹ̀ kàn bá yóò rómi mu kàn bá yóò rí jíjẹ jẹ. Olùṣọ́ àgùntàn tẹ́tí sí mi lónìí o. Kẹ́ máa ṣe wúrúwúrú àbí wò lórí àga ọ̀wàásù àbí kí kò wakọ̀ á lọ lọ́pọ̀ gbàmúrìn ìyẹn akọ́ṣẹ́mọṣẹ́ mìíwí àgbọn dẹ́rẹ́bà rán àgbọn rè sẹ́yìn àwọn ti mọ́sẹ̀ rálẹ̀ jù àjàkú kí ọkọ̀ mọ́lẹ̀ àwùpìrì á lọ. Paul apostoli lọ́jà kan kọ lẹ́tà ìkìlọ̀ ní wí ṣe o èwe ìránṣẹ́ Ọlọ́run èwe wọn mọ́ èkẹ́ mọ́ gbàgbé àti tọ́jú ọ̀rá rẹ̀ kó bá lọ sínú Timothy kínní ní orí 4 ẹsẹ̀ 16 ní gàdàgbà náà kọ́ síbẹ̀. Ikọ̀ àtọ́jú ọ̀rá rẹ̀ ikọ̀ àtọ́jú ọ̀rá rẹ̀ nípa tẹ̀mí jíjẹ tẹ̀mí kò yẹ kó a jẹ ká fún ọ lókìmí ká jó légungun èyìn wàá yóò mú dojú ìjà kọ èṣù. Ikọ̀ mọ̀ gbàgbé àti jẹ́ àkókò kó yẹ kó ṣe ìdákẹ́jẹ́ rẹ kó ṣàṣàrò ní ọ̀rọ̀ Ọlọ́run kó kọ àkọsílẹ̀ kó gba iṣẹ́ ìránṣẹ́ kó Ọlọ́run mú ránṣẹ́ sí wọn fúnra rẹ̀ wọ́n á jù múrìn wọ́n á jẹ gbà á lọ́ọ̀rẹ́ kọ̀ọ̀kan ṣàrìsùn gan síbẹ̀síbẹ̀ ikọ̀ àtọ́jú jíjẹ tẹ̀mí rẹ nì torí okùn inú òun náà mi gbé ti ìta. Ikọ̀ tọ́jú ọ̀rá rẹ lépa ògìgùn tẹ̀mí kò yẹ kó a lò lùgbà kọ̀nìyàn bá ṣàárẹ̀ ó nílò àti lògìgùn kó ara rẹ̀ yóò tají kí ọ̀rá rẹ̀ kẹ́ yóò bọ̀ súpò lùgbà múrìn
kọ́ ṣabẹ́rẹ́ lé ẹ kẹ́gbà kẹ́ẹ̀bá yọ̀ tẹ̀síwájú láti ṣàǹfààní kó eré amúrìn kó lè dúró ìdè ọgbà kínní kan ẹ̀sùn àṣehún ẹ̀sùn ìjà kan ṣe sún kápá ńlọ́ra tọ́jú ẹ̀mí rẹ tọ́jú ọ̀rà rẹ kó a gba kété àkókò kó a lo àkórí olórí kó ọmọ níṣẹ́jú péréte kó ra rẹ kó yóò mú gbórí rẹ lélẹ̀ fún wọn gbàdẹ kó sinmi kó sùn kété ẹ̀rọ òlé ọ̀hún ni kó tì í pa ẹ̀sọ́ ni a mú ọ sí o ṣùgbọ́n kó burúkú bá ṣẹlẹ̀ ìyẹn náà ní gbẹ́rùn ẹ̀yà sí wọ́n bú ọ̀yà kálí kété àgbáyé wé òun lé ìgbọ́n bá torí tiẹn ló ṣe é ṣe bá torí tiẹn lọ ṣe jìyà torí tiẹn ló ṣe mórí tí torí tiẹn lọ ti sẹ́ra rẹ mọ̀jẹ́ra yé mọ̀jọ́ dá ọ lébi kí èsì tìrẹ lé èyìn rẹ yìí ibi kan bá yẹ kó o ti sinmi èsì kété ibi kan bá ti pè ọ sí kọ́ ẹ̀yà yún kí ibi kan pè ọ sí nìkan bá pa ìlera rẹ lọ́ra ránṣẹ́ sí ọ wí ayé òyún kó bá ṣe lóò dúró déédéé nínú ẹ̀mí nírú àkókò òní kò nílò àti múra rẹ pamọ́ kó bá Ọlọ́run ṣe jọ àṣẹ àsọyépọ̀ kó bá yọ̀ kún ojú òṣùwọ̀n láti ṣiṣẹ́ kó ga sí tọ́jú ọ̀rà rẹ mo wíwà mi tipátipá ṣe wí hàn adarí gbúṣẹ́ nílé ọlọ́ wí wàásù ni wí oṣẹ́ rẹ ni kó bá júṣẹ́ rẹ ṣùgbọ́n kó jẹ́ pé ipò ẹ̀mí kọ̀ ẹ́ à òun ti bà ẹ́ jẹ́ lébẹ̀ ikọ̀ tọ́jú ọ̀rà rẹ kó bá yẹ kó ṣe òpàgọ́ aládàáni kó yára rẹ sọ̀tọ̀ kó múra rẹ pamọ́ kó gbàwẹ̀ kó gbàdúrà èsì torí rámúrìn torí tọ́ra rẹ ikọ̀ tọ́jú ọ̀rà rẹ ikọ̀ tí gbàdúrà ni kò í ṣiṣẹ́ òru kò í gbàwẹ̀ kò í ṣe oríṣiríṣi kò á jẹ kò á mu torí ìran rákọ̀ṣà àìsàn torí ọmọ òjò kọlé wàhálà torí rákẹ̀ wóṣẹ́ torí rákàn fẹ́ bímọ ikọ̀ ọ̀ràn tí a gbàdúrà kó ọ̀rà rẹ náà ọlọ́mọ ọlọ́yà ọlúṣẹ́ wòlé ẹbí wẹ́ẹ̀rẹ̀ àyè gbàdúrà kó wọ́n wẹ́ẹ̀rẹ̀ àyè gbàdúrà kóra rẹ kébí tẹ̀rẹ̀ gangan wọ́n gbàdúrà ìkẹ́rẹ́ àmúrìn ó dáa kọ́ nìyẹn máa dúrà ṣèpẹ̀ àdúrà kórí olórí kèmú lọ kókó dò ṣùgbọ́n ikọ̀ ọ̀ràn tí a gbàdúrà àkóra rẹ kó a béèrè oore ọ̀fẹ́ sí kó a béèrè fàmì oróyàn sí kó a béèrè agbára sí kó a béèrè ọgbọ́n àtòyé àti òṣọ́ra àti òṣẹ́ra ọni kó béèrè á sí ikọ̀ tọ́jú ìlera rẹ ikọ̀ yẹra kó nǹkan wa yóò ṣe ọ́ lúbi kó yóò mọ́sẹ̀ rẹ yẹ kó yóò dédé jó mú kó ṣubú wáì lé gbangba ìta láàrin iṣan ni kò ké ṣíṣí torí ògbà kan bá nínú ìlera gan nípa tẹ ọ̀rà rẹ gan ògbẹ́ ẹ̀ lọ́wọ́ yóò ṣojú ṣe kó jù kó ra múrìn ọmọ mi sọ̀rọ̀ ọmọdé o mo wí bá àná tí wí mo wí ṣe náà fẹ́ dí ọ lọ mo wí ṣe náà fẹ́ kó dín òfara oníjì rẹ jì mo wí bá mo ṣubú o mo kúkú àìròtẹ́lẹ̀ Paul apostoli lè rán mi sí ọ nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run tọ́jú ọ̀rà rẹ Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ́nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.